Rashid lórúkọ mi. Rashid. Bẹ́ẹ̀ni sà. Ṣé ti rẹ́dì? Ẹ̀wọ́ yà. Lórúkọ ẹ̀. Rashid lórúkọ mi. Rashid lórúkọ ẹ̀. Bẹ́ẹ̀ni sà. Kí ni nǹkan tó wá ṣe ní Ilaporu ní oko? Mo wá tọrọ owó ni. Ó wá tọrọ owó. Bẹ́ẹ̀ni sà. Owó náà kí lẹ fi ń ṣe? A máa ń kó fún ọ̀gá wa. Kí ló kọ ọ̀gá yín náà? Abdulsalam. Abdulsalam. Bẹ́ẹ̀ni sà. Owó náà tẹ bá kó fọ́gà kí lọ́gà yín fi ń ṣe? Mo ń lò ní ogun òkìkí. Ogun òkìkí. Bẹ́ẹ̀ni sà. Ẹ lọ́gà yín máa ń fún yín? 18,000. 18,000. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá gbowó yẹn lọ́wọ́ ẹ̀ kí ló máa bá ṣe? A máa sáré. Ó máa gbé lọ sí hospital kan sí mi. Mi sọ sókè. Ó ní ó máa ṣàárẹ̀. Ó máa ṣàárẹ̀. Wọ́n á máa gbé lọ sí hospital káàkiri. Àbí ìwọ́n tó sọ mi ò gbọ́ dáadáa. Bẹ́ẹ̀ni. Fúnra ẹ sọ mi ò gbọ́. Ó máa gbé lọ sí hospital káàkiri. Tó bá wá ń ṣàárẹ̀ yẹn, báwo ni iléeṣẹ́ ọ̀gá àti wọ́n máa ṣe rí? Ó máa gòkè. Ó máa gòkè. Bẹ́ẹ̀ni sà. Ìlú mélòó ló ti lọ? Ó máa lọ sí Èkó. Sọ̀rọ̀ sókè. Ó máa lọ sí Èkó àti Ìjẹ̀bú. Ìjẹ̀bú. Èkó, Ìjẹ̀bú, Ìbàdàn tó ti wú Ìbàdàn kọ́ òun lọ Ìbàdàn. Ìlú nílé iṣẹ́ yín wà. Ìbàdàn ló wà. Ládùúgbò bò. Ìwó road. Bẹ́ẹ̀ni sà. Lórúkọ ilé iṣẹ́ yín. Lórúkọ New Life. New Life. Bẹ́ẹ̀ni sà. New Life lórúkọ ilé iṣẹ́ yín. Bẹ́ẹ̀ni sà. Ìwó road. Bẹ́ẹ̀ni sà. Ládùúgbò o. Ní